ẹ rí tá a bá ní kí a wo ìwà ọmọ Yorùbá lóòótọ́ tá a bá ní ká wo ìwà àwọn ọmọ Yorùbá kan kì í ṣe gbogbo ọmọ Yorùbá o àwọn ọmọ Yorùbá dáadáa wà téèyàn bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ dénúdénú àwọn tó dáa yẹn lèèyàn á máa wo ọlá Ọlọ́run mọ́ lára èèyàn ò ní wo tàwọn òbílẹ̀jẹ́ àwọn aríjẹ nídìí ìbàjẹ́ kó tó sọra rẹ̀ di jagunjagun ṣe rí ìjólórí náà ìjólórí níwọ̀ntúnwọ̀nsì ìjólórí dẹ̀ ni ó gba àkíyèsí ó dẹ̀ gba ìfarabalẹ̀ ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù gan-an ọ̀rọ̀ bàbá wa Gani Adams tí ìyá Erelu bá wọn parí ni mo lọ̀rọ̀ yìí dálé lórí gbogbo nǹkan tí bàbá Gani Adams sọ yẹn wọ́n rí pọ́ìntì o wọ́n ní pọ́ìntì dáadáa wọ́n ní pọ́ìntì pé ọmọ Yorùbá láti fi ibi ṣólóore ìyẹn wà torí àwa tá a ti sọ pé à ń ṣe díẹ̀díẹ̀ ìwọ̀nyí gan tá a ti ẹ̀ joyè jagunjagun tá a dẹ̀ lè joyè jagunjagun láíláí akọ̀ǹgbìyànjú ni màá tó padà sí di music mi tí n bá ti parí gbogbo eléyìí tí mò ń ṣe nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí tá a bá ní káwọ́ tàwọn afibiṣólóore nǹkan máa bàjẹ́ jìnnà òun ni Ọlọ́run ṣe dá bàbá wa Sunday Igboho lẹ́dàá tó yẹ pé kò care you say good you say bad we don't care wọ́n kàn keep moving lórí ọwọ́ wọn pé nǹkan báyìí làwọn fẹ́ nílẹ̀ bàbá wa nǹkan báyìí la fẹ́ Fúlàní máa padà lọ lú wọn ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín wọ́n fẹ́ wá bà tẹ̀yìn ọmọ Yorùbá jẹ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Gani Adams sọ yẹn tó bá ti bá ti yín jẹ́ tó ń bí tó bá ti balẹ̀ yín jẹ́ Tausa take over wọ́n máa padà lọ lú wọn wàláì lóòótọ́ ni o wọ́n máa padà lọ lú wọn o wọ́n ti ṣọ̀nà lóòótọ́ torí ṣe rí bàbá Gani Adams náà wọn kéré nínú ayé bọ̀ tí bàbá kan fọkọ̀ làwọn máa fọ̀rọ̀ ṣọ́ wọn lẹ́gbàndì torí pé kí ni olórí wa náà pera wọn understand olórí wa tán dẹ̀ jẹ́ yẹn náà tó lórí bá ṣe nǹkan tí ò dáa tá bá ń fọwọ́ ra lórí àǹbalẹ̀ jẹ́ sí ni bọ̀ tó lórí wa bá ń fẹ́ máa complain tá bá rí pé complain yẹn fẹ́ máa pọ̀ jọ ọ̀gá ẹ ká darí síbi tó yẹ ẹ ká kọ́kọ́ fẹjọ́ lẹ̀ for now understand gbà tí mo rí pé complain yẹn pọ̀ jù mo dẹ̀ rí pé kì í ṣe bó ṣe yẹ kíkì ní ìlọ lélẹ̀ ṣé rí bàbá wa Gani Adams tó bá yẹ pé ọmọ Yorùbá gidi nìyí lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn kan ṣe dìde pé gbogbo wa ọmọ Yorùbá ni wá ṣé rí ipa tí agbára tó lé kálukú bá ní ẹ jẹ́ kó lò ó láti jẹ́ ká gbalẹ̀ bàbá wa là ìyà ipò ẹ wo iye àwọn tó ń kú lójoojúmọ́ ẹ wo iye àwọn tó ń kidnap tẹ́ bá rẹ́ni tó sọ̀rọ̀ sí yín àbí tó bu yín ẹ má bínú wọ́n ti bú ọba kan tó bu yín wọ́n ti bú so many important people tó tún jù yín lọ nínú ayé so pé wọ́n wá bu yín yẹn ẹ ní bínú bọ̀ nǹkan tẹ́ máa rí báyìí nǹkan tá a fẹ́ kájọ ṣe báyìí ni pé sà kí ni ọ̀nà àbáyọ gangan báwo la ṣe fẹ́ jagun ìlàjà yìí tí ò ní jẹ́ pé bóyá ariwo lásán tẹ̀ náwọn kan ń pa yẹn torí ariwo wọn tó ń pa yẹn ó wúlò fún society o lọ́dọ̀ tèmi o ariwo táwọn kan ń pa lórí social media yẹn ó wúlò ó ní pàtì gidigidi gan wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mo appreciate gbogbo ariwo tó ń pa yẹn ní tèmi Saheed Ire o now tábà lẹ́ni tí kò ní pariwo tó dẹ̀ máa bá wa jagun ìlàjà yìí ẹ jọ̀ọ́ afẹ́ ẹni náà pẹ̀lú yín kí gbogbo wa ká dìde kó lè kálukú sí ẹ mọ̀ ọ̀rọ̀ ogun nínú military wọ́n máa ń pe kinní kan ní undertaking tó bá fẹ́ ja ogun wọ́n máa ní kí wọ́n gbà bí kí wọ́n gbà bí kí wọ́n gbà bí kí wọ́n gbà bí ká lè attack enemy tá fẹ́ wá face tá fẹ́ face battle pẹ̀lú so that a lè tètè win tá bá ní ká gbà bí kan ó ṣeé ṣe kán kọ̀ wá together káwọn yẹn ní bọ́ǹbù lọ́wọ́ understand so ìyẹn ni mo strategies ìyẹn ni mo fẹ́ ká lò báyìí lórí ọ̀rọ̀ Oòduà nation now ẹ jẹ́ ká fi àwọn tó ń pariwo lórí social media yẹn sílẹ̀ kán máa ṣiṣẹ́ wọn lọ fine wọ́n fi help wa náà ni àwọn tó dẹ̀ ń pariwo yẹn data tó ń lò kò easy gan o kò easy o wàláì kò easy tó bá sọ pé o jáde o ń ṣe aggregator mo yìn ẹ́ iṣẹ́ takuntakun ló ń ṣe o tún ṣe tèmi nù kọ́ o mo tún yin tàwọn tó kù náà pé iṣẹ́ takuntakun náà ẹ appreciate wọn so now ẹni tó bá tún wá jẹ́ jagunjagun náà tó lọ́ta tó lóògùn lọ́wọ́ kóun náà gba ibi tó jẹ́ pé a ti lè ráyè káńkọ́ àwọn pípù yìí káfọ̀rọ̀ orí social media kalẹ̀ for now irú bàbá Sunday Igboho tó ń ṣe rally tó ń ṣe gbogbo ẹ̀yẹn táwa náà ń ṣe rally kéékèèké torí awareness rally ní tàwa yìí mega rally ní ti Sunday Igboho ó jura wọn lọ o rally tí bàbá yẹn ń ṣe tèrò pọ̀ sí wọn lẹ́yìn tó gbogbo wọn dẹ̀ ń lọ rí tó dẹ̀ ń bọ̀ rí ó strong díẹ̀ o kò ń ṣẹrù ọmọdé rárá o ẹni bá dójú ogun rí ló máa mọ bógun ṣe rí náà àwa náà tá à ń ṣe awareness rally ibi tágbára wa ká mọ là ń ṣe mọ yẹn so mo feel pé nǹkan tá a máa ṣe báyìí ni pé kí gbogbo wa pátákà focus lórí next move now àwọn nǹkan tó wá ń ṣe kinní kan wọ́n tó wá fẹ́ máa bà wá lọ́kàn jẹ́ did you know that without rally kinní kan without rally wọn ò fẹ́ gbogbo àwọn enemy of progress ilẹ̀ Yorùbá gbogbo ọ̀nà náà ń gbà láti fi change mind yín tó bá yẹ pé àwa gbọ́ nǹkan táwọn èèyàn send sí wa lójoojúmọ́ ni ẹ̀rù àti bẹ̀lùmí àti lọ kú bọ́ ilé bá bá ọmọ kò lè bá ọmọ lẹ́rù ṣé wá rí ọmọ akin kò gbọ́dọ̀ ṣojo kí ọ̀dàlẹ̀ kí wọ́n pé ẹgbẹ̀rún kó pé ẹgbẹ̀ta àwa la máa jagun olúborí wọn tó bẹ́ẹ̀
gbogbo ẹnu mo fi sọ pé àwọn ọ̀dàlẹ̀ kò tó bẹ́ẹ̀. So màá kọ̀ bá bẹ bàbá wa Gani Adams báyìí kán bá wa take a step tó bá mọ̀ pé àwọn náà lè ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pé wọ́n ti ṣe kinní kan láti north lọ sí kinní yẹn, gbogbo wa la mọ̀ yẹn. What is the next move? Kí ni nǹkan tí a lè ṣe tẹ́ ẹ lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa tẹ́ ẹ máa kọ́ wa gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn ẹgbẹ́ àwọn OPC, understand? But tá bá sọ pé èèyàn kan jẹ nǹkan lórí nínú Yorùbá yìí, gbogbo ọmọ Yorùbá yìí kan ni wá. APC ò lè hate OPC jàre, kò lè hate Àmọ̀tẹ́kùn ò lè hate OPC ò lè kí ló tún kù, Ajìjàngbara kò lè hate Àmọ̀tẹ́kùn, Ajìjàngbara ò lè hate OPC ò lè hate Ajìjàngbara, understand? Ọlọ́pàá nìkan la fẹ́ torí pé ọlọ́pàá ń ṣiṣẹ́ fún Nàìjíríà ni tó ti ń jíríyà lójoojúmọ́. Àwọn ọlọ́pàá wa dẹ̀ ní tá bá rí pé ọmọ ọkọ ni wọ́n lóòótọ́, a máa padà employ wọn sínú another force level yóò dá tọ́nà jẹun òfin ní dí, torí tá bá ti ń sọ pé à ń jà torí gbogbo ọmọ Yorùbá ni o, kì í ṣe ìjà, kì í ṣe family mi báyìí náà ń takù, kì í ṣe family yín nìkan náà ń takù, gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká máa ro ti gbogbo pé kí ni nǹkan tí a máa ṣe tó máa fi rọ gbogbo ọmọ Yorùbá lọ́rùn tí ìnira òfin ní padà gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Now a tún wá ní problem kékeré kan tọ́lọ̀ bá wa sọ́fù ẹ̀, a tún wá ní problem àwọn ọmọ àlè Yorùbá. Ẹlòmíì kan wọ́n máa ti àwọn APC, ẹ máa wo àwọn politician, ẹ má jẹ́ ń dárúkọ APC torí olórí burúkú ni gbogbo àwọn politician yẹn. Wọ́n máa fún àwọn ọmọ obìnrin kan lówó àbí àwọn ọmọkùnrin kan, wọ́n máa ní kán ṣe voice note, wọ́n á máa send ẹ̀ sí yín voice note ìbànújẹ́, kíní kan ẹ̀ wá máa tún àwọn nǹkan tó wá jáde dèrè débi wọ́n á tún máa post voice note yẹn sí mi. Information kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gan nínú ayé tẹ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu wa. Ṣé ẹnìkan ló sọ fún wa kí wọ́n ti ra copter tó máa fi bọ́ǹbù yín ni? Ṣáwa ẹnìkan ló sọ fún wa pé inú gbó ní airport àwọn olóṣèlú ìwà tán fẹ́ gbà sá lọ tí wàhálà yẹn bá ti dé tán ni? ṣèbá wà là ń sọ fún yín, nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún yín, ẹ̀ tún wá lọ kún rọ́mọ, ẹ̀ tún wá máa post ẹ̀ sáwà náà, màá kàn máa wò pé àwọn èèyàn ṣe fúù báyìí. Ẹ wo, tẹ́ ẹ̀ bá fẹ́ para yín ní kékeré, tẹ́ ẹ̀ bá fẹ́ para yín lọ́jọ́ àìpé, ẹ yé listing sí wọ́n ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mò ń bá sọ̀rọ̀, ẹ má listing sí wọ́n ní, ẹ má make sure pé ẹ gbọ́ confirm kó tó di pé ẹ take any step. So ẹ wo, tí a bá sọ pé táwọn bá ń complain pé àwọn ọmọ Yorùbá o wọn ò dá o, àwọn ọmọ Yorùbá o wọn ò ṣe kinní kan, a lè kúrò lójú kan táyé á fi parẹ́. Ìran kan dẹ̀ ń lọ, ìran kan ń bọ̀, níṣẹ́ rí pé ojoojúmọ́ tá à ń jí lọ́jọ́ orí ń lékún sí. Tá a bá sọ pé ká máa fojoojúmọ́ rojọ́, a lè kúrò lójú kan. Àwọn Fúlàní tá a sọ pé a fẹ́ bátù yìí wọ́n rojọ́ bí eléyìí, wọ́n take step lójú ẹsẹ̀ ni, nǹkan tá à ń try láti sọ nìyẹn. Ẹlòmíì tí ẹ máa pè kébù wo náà tí ẹ bú wa tán, ó máa tó tán lọ́wọ́ rẹ, wọ́n ti lùlù ẹ̀ fún wa, ojú máa tó tì yín, wọ́n ti lùlù ẹ̀ fún wa, but àwa ò worry torí tó bá dáa ẹlẹ́gàn apẹnumọ́, wọ́n á ṣe kí ni, wọ́n á keep short. Àwọn ìran kan wà tá a máa dàrú, àwọn ìran kan wà tá a máa túnṣe ni, méjì lọ́lọ́run dálé ayé, tí ò bá síbẹ̀ ayé ò ní. Bá sì ti bẹ́ẹ̀ ayé kò ní dùn, nítorí Ọlọ́run dá ibi ó dá ire ni nínú ayé, kẹ́ máa understand báyé ṣe rí. So màá kọ́ advice gbogbo ẹ̀yin olórí jagunjagun wa pé ẹ jẹ́ ká stop lórí complain. Ẹ rí pé bí mo ṣe dé láti rally àti ẹ̀tún ṣé kí n tún wá sọ funny thing fún yín, àtúndà àwọn tó sọ fún wọn pé you don't do the rally again, why na? Torí pé wọ́n fọ́ lójú, wọ́n follow, tẹ́ bá follow page mi, tẹ́ follow Instagram mi, tẹ́ wà ní WhatsApp mi, ẹ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní 27 last month. Ìka èèyàn òpònú èèyàn ló máa wá sọ fún wa pé ẹ̀ẹ́dẹ̀ ṣe rally yẹn mọ́, ǹjẹ́ ó dáa? Ẹlòmíì àti máa sọ pé bro which date is the rally sef gan, níbi tó ponú dé láti ibi tá a ti ń pariwo pé rally ń bọ̀ lọ́jọ́ báyìí, mo ti pariwo ẹ̀ kí n ṣọ̀rọ̀ oṣù 4. So tá bá ní ká wo stupidity àwọn èèyàn lóòótọ́ ó máa súnyàn, but tẹ́ ẹ bá ti kí ẹ tẹ́ bá ti conclude mind yín láti jagun alúborí, ẹ ní gbọ́ pé èèyàn kan sọ pé èèyàn kan sá pé èèyàn kan wí pé no ìwọ gba bí kémi gba bí, kájọ lé ọlọ́tẹ̀rìn jìnnà, káwájọ dojú ara wa mọ̀ pé òkè Sunday wo wà ń bí, Túndé wà ń bí, sẹ́yìn nìkan ló kù, ó dà báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ wa, ilẹ̀ bàbá wa yìí báwo la ṣe fẹ́ pín bí, báwo níbi ṣe fẹ́ da àwọn ọmọ tá à ń bí, báwo náà ṣe fẹ́ lo tiwọn nílé ayé tó jẹ́ pé ọ̀rọ̀ wọn máa rọrùn tá à ní ra ìbá. Torí pé àwọn ọmọ Yorùbá kan dúró nídúró pé àwọn ń fẹ́ ìbàjẹ́ ọmọ làkejì wọn náà ṣe, àwọn ń jẹ nídìí ìbàjẹ́, àwọn ò fẹ́ kí ayé tòrò, lẹ́sẹ̀ rí tán ṣàtakò. Alátakò èèyàn nìkan ló máa dìde ọ̀tẹ̀ sílẹ̀ Yorùbá láti gbòmìnira. Gbogbo àwọn politician yẹn olórí burúkú ni wọ́n má ṣàǹfààní èèyàn ni wọ́n. Àgàgà ilé tó nù Tinubu ṣe wá gbọ́ ìtàn kedere báyìí sìn pé Tinubu gan fún ara ẹ̀ gan kì í ṣe bàbá tó ń jẹ́ Tinubu kọ́ ló bí. Èmi náà ti sọ yìí tẹ́lẹ̀, Bọ́lá orúkọ obìnrin ni, ẹ̀yin kan wá sọ pé òun Bọ́lá Ahmed Tinubu. Fẹ́ni tó bá ní sẹ́ǹsì gangan fún ara ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbé ọ̀pọ̀ lọ yín kalẹ̀ fún ara yín kẹ́ ṣé obìnrin jẹ́ Bọ́lá ni. Ẹ yẹ kájọ béèrè lọ́wọ́ èmi àti ṣé obìnrin jẹ́ Bọ́lá. So irú àwọn yẹn wá dìde wọ́n wá tún sọ pé wọ́n ń bọ̀ lórí bàbá Tinubu ló present àwọn káì, àwọn tó ń da ọjà ọlọ́jà nù lé ní àwọn ni, mo rántí ìgbà yẹn. So àwọn ni kọ́lọ̀ ń ṣàánú wa. Ṣé tún rí pé the same person tó sọ pé òun tún lọ gọ́ọ̀mẹ̀ntì tó náà ń lọ pírẹsidẹ́ǹtì ló ní kán lọ pa àwọn ọmọ tó náà fẹ́ ṣe olórí fún dànù, torí pé àwọn ọmọ yẹn ń fi ẹ̀hónú wọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú òdà, ebi ń pa aráàlú, ìyà ń jẹ aráàlú.
kì í ṣe lórí ọ̀rọ̀ pé bóyá fáàmù ń jẹ oko nìkan o ọlọ́pàá akọ̀dédé rí ẹ tó fresh akọ̀dédé dá ẹ bọ́lẹ̀ nínú mọ́tò akọ̀dédé yìnbọn sí ẹ nílùú tó ní ọba tó rí ìjòyè àwọn ọmọ yẹn wá ń sọ pé àwọn ò fẹ́ nǹkan bá yẹn mọ́ báwo lọ́lọ́pàá instead tó yẹ kí àwọn wèrè àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní olórí rédèrèdè tó yẹ kó jáde kó àtẹ́ndì sáwọn ọmọ yẹn pé ẹ má bínú àdáwọ̀ nǹkan báyìí dúró bọ́ ìgbà táwọn ọmọ yẹn ti rí pé ẹ mọ̀ ń ṣe ni wọ́n wá jáde ẹ wá rí pé àṣírí yín ti tú sáré yín lọ́wọ́ tán ẹ wá lọ dojú ìbọn kọ ẹ wá fẹ̀mí wọn ṣòfò kì í ṣe tó géètì nìkan lẹ́tí fẹ̀mí àwọn èèyàn ṣòfò ọlọ́pàá fáyà ní Àbújá ǹjẹ́ mo yọ ọmọ Yorùbá tó bá lọ ǹjẹ́ mo yọ ọmọ tẹ́ ẹ mọ Nàìjíríà tẹ́ ẹ ń sọ pé ọmọ Nàìjíríà yín tó bá lọ Ṣàgámù bíbá ṣe mọ̀kàn táwọn SARS fojú àwọn ọmọ ọlọ́mọ yẹn rí wọ́n pa wọ́n bí ẹdìyẹ ni now ẹ wo bí tí ṣìṣe ti bá àwọn olóṣèlú yìí gbogbo oògùn àṣegbé tó ń ṣe látọjọ́ ẹ̀ ó padà yí wọn lọ́wọ́ ìyẹn la sọ pé àfẹ́ kẹjẹ́ ká dìde àtakò fún kí ilẹ̀ wa lè tùbà kó lè túṣe that's what we are gbogbo story tá à ń sọ yìí story pé kí ilẹ̀ bàbá wa ṣáà dáa kó sun ọ̀ ni torí pé ìyà yẹn pọ̀ kò dẹ̀ tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ṣó tẹ́ yín lọ́rùn ni sà ṣó tẹ́ yín lọ́rùn bó ṣe ń lọ yìí ni mà ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ ọ̀rọ̀ yìí náà èmi ò kí ń ṣe program ọ̀tẹ̀ o no but tó bá fọ́kọ̀ máa fáyà ẹ lọ́rọ̀ tó bá dẹ̀ ti ṣe normal máa tó ṣe kí ni I will still proud of you kò sẹ́ni tó ṣẹ̀ mi understand èmi lọ́ta gbogbo àwọn baba Gani Adams ń sìn àbí Sunday Igboho ń sìn kọ́ pè mí sí show kí sáré fún wọn nítùngbà kọ́ sáré náwó lé mi lórí kówó gan mú mi débí màá kí n rówó gbé lọlé that's what is my gain that's what I'm praying for but ẹ jọ̀ọ́ kí ni àǹfààní orin tí màmá kọ fún yín tí inú yín ò dùn orin tí màmá kọ fún yín tí ìlú òtùbà tí ò túṣẹ́ orin tí màmá kọ fún yín tọkàn yín ò balẹ̀ tẹ́ ẹ máa bẹ̀rù àti wá patí kọ́ má bàa jí yín gbé òun ló lé mẹ́mi náà jáde orí àwọn celebrities dídìrín wọn yẹn ni ò pé tó ń sọ̀rọ̀ tó ní wọn mọ̀ pé màkànmákàn eléyìí tó bá bí aláya ẹ̀dá kó release fíìmù kó wò bí ó máa tà eléyìí tó bá bí ire kó release orin kó wò bí ó máa tà kó lè tà for now ó lè release album entertainment yàtọ̀ sáìtùnú ó lè máa sọ pé ó ń tà lọ́nà láyìn ọ̀bẹ̀yẹn tó máa bẹ́ẹ̀ rẹ́rìn láti rà á wọ́n rí ẹ̀wọ̀n kọ́ mọ̀ for now oníkálukú fi wèrè pọ́ọ̀tì ẹni ẹ jẹ́ kí n máa sòtọ́ ọ̀rọ̀ fún àṣírí tó wà ń bẹ̀ yẹn bọ́ ọlá pé Ọlọ́run ti gbà fáwọn kan tẹ́lẹ̀ understand òun lẹ̀ ṣe tètè rí pé òun lẹ̀ ṣe tètè rí àṣírí wọn bí bóyá lágbájá ó ti weak àbí lágbájá oníkálukú dẹ̀ ti mú àwọn bísínẹ́sì àtàmọ́ kọ̀ọ̀kan mọ́ torí èmi náà mo ṣe wà náà mo ní bísínẹ́sì tí mo ń ṣe normal understand but mi àwọn òyìnbó mò ń bá deal understand mi fi gbogbo ara bá àwọn ọmọ bíbá ìdí torí pé kí ni àwa ọmọ Yorùbá fúnra wa là ń ṣe ra wa torí pé value nǹkan tá a jọ ní ẹ understand value ẹ tí n bá present nǹkan báyìí fún lágbájá tó wà lẹ́ẹ̀kejì mi á ní ọ̀gbẹ́ni tó ń sun tó ṣì rẹ́ǹtì ilé tí o ti gbà lé yẹn tí o ti kọ́lé yẹn ọ̀gbẹ́ni business wo ló fẹ́ ṣe tí màá bá ṣe ibi tẹ́ ẹ ti ń ṣe ra yín nìyẹn nǹkan tẹ́ ẹ̀ dẹ̀ nísìnyí tẹ́ rò pé kò ní value yẹn tẹ́ bá present ẹ̀ fún òyìnbó tó òyìnbó bá price ẹ̀ fún yín àyà yín máa já pé mo ṣàdúrà lọ́jọ́ kan mo ní Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí dọ́là wálẹ̀ Ọlọ́run ṣàánú torí pé mi ò selfish mo ń wo tàwọn ọmọ ẹnì kejì mi tí ò ní tẹ́ bá rí pátí níbọ̀ mi kan sọ fún mi pé aláyé ọ̀rọ̀ wèrè wo ló ń sọ ẹ̀ kí ló ẹ̀ forí burúkú kan náà ṣé torí kíníkan ṣé o ti bínú ní ìgbà tó máa sọ ọ ní kí dọ́là wálẹ̀ kẹ̀ o fẹ́ káyé òun bàjẹ́ ni kíníkan àwọn máa tó gbọ́ pẹ́ kíníkan ṣé wọn náà ò ní jẹ́ ń bẹ̀ tí n bá gbọ́ pẹ́ ni mo bá lanu pé má bínú mo ti gbàgbé pé ìwọ ti ẹ̀ ń gba dọ́là díẹ̀díẹ̀ so kí dọ́là wọn káyé ìlú yìí máa bàjẹ́ torí pé káyé tiwọn nìkan lè da nǹkan tá à ń sọ ní ìkànnì ẹ o ọ̀gbẹ́ni ìkànnì ẹ nípa tí mo sọ̀rọ̀ yẹn tí mo rí ó torí pé mo gẹ́ẹ̀tì òun wá kí èèyàn wọn máa ṣàdúrà ṣe ni o ní sọ pé kí dọ́là má wálẹ̀ kí ìlú ṣáà da ìbọ̀ kí dọ́là má wálẹ̀ tí ìlú bá fẹ́ da tí ìlú wa bá fẹ́ dáa kí n máa sọ kinní kan fún yín dọ́là tí gbogbo yín ranjú mọ́ euro tí gbogbo yín ranjú mọ́ yẹn tó bá wálẹ̀ ìlú wa sùn gbogbo nǹkan tó gbówó lérí á lọlẹ̀ epo wa gan á lọlẹ̀ torí pé kí ni epo tá à ń ní bíbà fúnra wa náà látún jẹ̀yà rẹ̀ iná tá à ní bíbà fúnra wa náà lọ ń tà lọ́hùn torí káwọn lè máa lówó bọ́gọ́ gọbìnì tí ilé ayé ilẹ̀ yìí tí ò fi dáa tí ò fi tùbà tí ò fi tù torí pé ojú kòkòrò tá a ní tówó wa bá tóbi ń bí àwọn òyìnbó wa máa sìn wá ni ẹgbà bẹ́ẹ̀ torí pé kí ni tá a bá yọwọ́ òyìnbó kúrò lọ́rọ̀ wa lénìí a lè jẹ̀yà ẹ̀ ó máa affect àwọn òyìnbó gidigidi ó máa affect wọn gidigidi ẹgbà bẹ́ẹ̀ nǹkan tó mú lọ ń bíbá yìí kò ń ṣe kèrè mi rárá bọ̀ tó yìnbó bá débi a máa welcome ẹ̀ a máa fún wọn nílẹ̀ a máa ṣe gbọ̀ torí táàsì táwọn máa gbà lórí wọn bọ̀ tá a bá rọ ọmọ wa tó dé láti Amẹ́ríkà àbí tó dé láti outside country tó gbìyànjú tó lọ ṣerú lọ́hùn tó wá dé tó náà fẹ́ invest síbí next ni pé kílà ọmọ kan ṣẹ̀dí síbẹ̀ yẹn mo fẹ́ kó lọ yanjú ẹ̀ ọmọ yẹn ò ní respect wọ́n máa ṣàwẹ́ sùn rádaràda ẹ̀sùn orí burúkú wọn máa kà sí lẹ́sẹ̀ tó yẹ pé kílà máa fi bínú ó máa fi gbébọn ó máa lọ fi pa ọmọ lọ́mọ ọjọ́ wòlá ṣé ìyẹn lẹ tó fẹ́ ká continue lé lórí ni Ọlọ́run ẹlẹ́dàá ilẹ̀ Yorùbá kò ní jẹ́ ìṣẹ̀dá ilẹ̀ Yorùbá kò ní jẹ́ ká parun ẹlẹ́dàá wa kò ní jẹ́ kán kó wa lẹ́rú mo kọ́ gbogbo orí ọmọ Yorùbá ni mo ti ń tá dànù mo akọ òṣì dànù akọ orí burúkú dànù akọ rédèrèdè dànù akọ ogun ìtàjẹ̀sílẹ̀ dànù ogun apààyàn ogun káṣẹ́rú akọ dànù ogun ẹ̀gún akọ dànù nínú ayé wa tó bá pé yẹn lẹ́yìn òṣìkà olórí ibú fẹ́ àfẹ́ ni kí ló jẹ́ kí n sọ fún yín pé mo ń lọ sí mo ní di speaker ńlá Bluetooth yẹn campaign kí awareness máa lọ tí bá get speaker yẹn ẹ̀yin brother mi ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ẹ jọ̀ọ́
mo ti rí kan tó tóbi dáadáa is over 350k understand so tí lágbájá bá mú tiẹ̀ wá tí mọ́tàmẹ́dù tí bá ti rówó yẹn complete tí mo rà máa gbé báyìí máa fi hàn gbogbo ẹ ṣàmọ̀ ìgbà tí mo fi ṣe rally mi ìgbà tí mo máa rówó tó mi ṣe rally mo sọ fún gbogbo yín pé I satisfied bí life mi ṣe rí nìyẹn ẹ yẹ kí n ra bluetooth speaker ńlá yẹn sorry last one ta fẹ́ rally tí mo ṣe last ó ní speaker fẹ́ disappoint wa o ìgbà méjì la gba speaker tó wá padà kó fún ẹbí lọ́wọ́ àwọn tó wá rally speaker dáadáa tí ò loud ni but tá a bá get tí n bá ní tèmi normal mọ́tò nìkan ni màá máa gbà torí mi ti lè sọ pé kẹjá ra mọ́tò báyìí mọ́tò nìkan ni màá kọ́ máa rent àdè máa gbé generator àdè máa ṣe campaign wa lọ that's it so ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká fi èdè